ó dàbí pé àjọmọ̀ sọ́lọ́rọ̀ tá a fi kúrò lórí ètò yìí. Bó ti ń rí ẹ lọ lè wò lórí àpáta orí YouTube tó wà lọ́dọ̀ àpáta náà fi sí ibẹ̀ ní kẹ́ ẹ ti lọ lè wo bó ti ń rí. Ìyá wa náà ṣe é, gbogbo wa náà sì mọ̀ dáadáa pé wọ́n ì bá wọn ìrà tí ò lọ́mọ nínú. Tó bá jẹ́ pé kì í ṣe sinimá téèyàn lè sọ̀rọ̀ ń pa rẹ̀, mo lè sọ pé ẹ wò ó, má jẹun wulẹ̀ tí ẹ gbé sórí. Nǹkan kan wà tí àwa mi gan ì ò ṣe tiẹ̀ gan ní gbìyànjú àti wá àwa gan ò síta ní ṣe báyìí. é. Ẹ ṣeun. Ẹ dákun torí Ọlọ́run ọba, ẹni tó bá wá wò ó tí ò bá dùn, ẹ wá bú mi padà lórí péèjì mi gangan lórí Instagram mi. Ẹ wá bú mi padà pé ṣebí sinimá tẹ sọ náà ni ò dùn yìí. Sinimá yìí kọ́yàn lẹ́kọ̀ọ́ tí mo sì mọ̀ dáadáa. Àmọ́ ẹ má jẹ́ n tàn yín ìyá wa, ẹ jẹ́ kí n sọ, ẹ ti sọ lẹ́ẹ̀kan náà. Bóyá ń bá ní kẹ́ ẹ kàn sáwọn èèyàn, àwọn èèyàn wa ò ní dáhùn o tẹ́ ẹ bá kàn sí wọn. Mo mọ̀ ni o, mo sì mọ̀ pé kì í ṣe wá yín, ẹ̀yin náà ò ní fẹ́ kàn sí wọn pé ń ṣe máa wá bẹ̀ pé kán báyàn ṣe ni. Ètò rí lọ́pọ̀lọpọ̀ ìgbà táwọn èèyàn máa bá mi ṣe. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ẹlòmíì ní sínú sinimá rẹ̀ ń ti bá a fi sórí kinní mi tí n tí fi sí yóò ti fẹ́ tẹ̀ mẹ́wàá. Bó bá jáde wọn ò ní ṣe fúnra mi ní sẹ̀ lọ bẹ̀ wọ́n pé ẹ dákun ẹ ṣàánú mi, ẹ bá ń fi kinní ìsọdọ̀ yín náà káwọn èèyàn tiẹ̀ lè wò látọ̀dọ̀ yín, tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Kò ná wa ní nǹkan kan, kò ná wa lóògùn. Àmọ́ kọ́lọ́run bá ṣàánú gbogbo wa ni, kọ́lọ́run bá ṣàánú wa. Bóyá fẹ́ ni ká pé bóyá oníbókálukú ṣe ń sọ̀rọ̀ rẹ̀ ni kò yé mi. Àbí òye yín báwọn. ẹlòmíì ò lákàkún. èmi ò ń gbé gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn sí orí. mi ò dẹ̀ kí n fi mi kí n kà sẹ́ṣẹ̀ fáwọn èèyàn. Gbogbo wa la mọ̀ wá wò, bàbá ṣe mọ̀ bó ní kálukú dẹ̀ ṣe mọ̀ wò ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Title fíìmù yẹn ni bó ti ń rí. Gbogbo wa la mọ̀ wá wò lọ́tọ̀ọ̀tọ̀. Àmọ́ bí kò ṣe àwọn èèyàn wa gangan ló máa wò ó. Lóòótọ́ ni a kàn ń ranra wa lọ́wọ́ ni. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa yìí, ẹ̀yin lẹ máa wò ó. Ẹ̀yin la fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́. Kò ń ṣe pé kò bá wa náà wí o, àwa náà máa mú titi wa ń bẹ̀. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa gan ò kí ń ráyè jókòó láti wòṣẹ́ tá à ń ṣe. Bó tilẹ̀ jẹ́ pé ó máa ń wù wá wò. Àmọ́ kò sáyè. Tá a bá ráyè, a máa ń jókòó, a máa ń wò. Àmọ́ tá a bá ṣe sinimá tó bá da, táwa náà mọ̀ pé ó da, tá náwó sí, tá nọ́ra sí. Tí a wá rí wípé àwọn èèyàn ò wo sinimá yẹn bó ṣe yẹ kán wò, ó máa ń dùn wá. Ọ̀tọ̀ lówó, wàá máa rò pé ná dúró gbogbo owó tí mo ti ná, ṣé mi ò ní rówó mi padà? Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì wá wò pé mo ṣe sinimá yìí fún àwọn èèyàn láti kẹ́kọ̀ọ́ ni. Kí ló dé tí wọn ò wò kán lè kọ́? Àmọ́ ṣá o, bí bó tilẹ̀ jẹ́ wípé kíkà bí àwọn bí views bó ti rí ò ṣe pọ̀ tó púpọ̀. Ìròyìn tá gbọ́n pa rẹ̀ dà. Àwọn èèyàn àtórí gbogbo kí lorúkọ ẹ̀, àwọn ìròyìn tó ń sọ, inú mi dùn sí, mo nífẹ̀ẹ́ sí. Mo rí lánàá tó máa ń dùn mọ́ mi nínú. Mo wo orí YouTube lánàá. Almost bóyá bíi 2,800 likes. Kò sí dislike ẹyọ kan báyìí. Kábíyèsí Ọlọ́run. Comment tó wà over 400. Kò sí comment ẹyọ kan tí kò dá. Àwọn èèyàn ti ń sọ hàn yín náà pé sinimá tẹ̀ ṣe nǹkan tó ṣe fọ́rọ́ sẹ́yìn. Ọmú náà lọ, mo fẹ́ sọ fún inverter ni mò ń lò báyìí. Kò dẹ̀ ní pẹ́ kú pé kán tán. Kò sí wàhálà. Ẹ̀yin èèyàn mi, kó tó di pé ìyàwó padà sórí ìjókòó, ká tó tún wá padà sórí nǹkan tá à ń sọ̀bọ̀ náà. The feedback yẹn ẹ̀kọ́ táwọn èèyàn kọ́, gbọ́ oríṣiríṣi táwọn èèyàn ti sọ, àwọn èèyàn ti kọ̀wé ránṣẹ́ sí mi gan. Àwọn obìnrin, ẹlòmíì tomijé, ẹlòmíì voice note, ẹlòmíì wọ́n sọ oríṣiríṣi nǹkan tí àwọn ń dojúkọ. Àti wípé èyí tó dùn mọ́ mi nínú jù ni wípé gbogbo àwọn èèyàn tó wò pẹ̀lú ọkọ wọn àbí àwọn tí wọ́n sọ fún mi pé
láti ọjọ́ táwọn ti wò ní ọkàn wọn ti yí padà. bẹ́ẹ̀ ni nǹkan tí mo fẹ́ sọ fún yín nù pé èmi gan àwọn èèyàn ń bá mi sọ̀rọ̀ pé mo ṣe bí ẹni pé mo ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé àwọn torí àìmọye ìdojúkọ irú nǹkan tó ń ṣẹlẹ̀ gangan àwọn fúnra wọn làwọn wá sọ fọ́kọ àwọn pé jókòó kan tí ẹ̀ wo sinimá yìí kó wo irú nǹkan ìyàwó ò gbàdúrà kírú ẹ̀ ṣẹlẹ̀ sí ọ yípadà nù lé lè tó túmọ̀ sí pé áńgẹ́lì kan ni wá àbí òye yín sinimá tó dáa ni bó ti ń kẹ́nìkan tó sọ fẹ́nìkan pé kán lọ lè wo bó ti ń rí lórí àpáta lórí YouTube lọ́dọ̀ àpáta náà fi sí àbí òye yín Ọlọ́run bó ṣàánú gbogbo wa. mo ti fi link ẹ̀ sórí péèjì mi náà. lọ́dọ̀ yín. Tẹ́ bá ti tẹ orí péèjì mi ẹ kàn tẹ link tó wà lórí ó máa gbé yín lọ síbẹ̀ láti lọ wò tààrà. Kò ń ṣe ọ̀rọ̀ ẹnu fíìmù tó dáa ni bó ti ń rí. Kódà ìgbà tí torí kémi tó ṣe fíìmù àti olóòtú wa tá à ń wò yìí a jọ ń ṣiṣẹ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ gbà la máa jọ ka ìwé iṣẹ́ wa tá a máa sọ fún wa pé a lè ṣe báyìí eléyìí ò dáa eléyìí kù síbì kan eléyìí kù síbì kan bẹ́ẹ̀ ni bá a ṣe máa ṣe nù bẹ́ẹ̀ ni. a ti máa yọ èyí tí ò dáa a máa yọ èyí tó dáa a máa jẹ́ kó wá di wípé èyí tó dáa bẹ̀ la máa ṣe. Ọlọ́run gbọ́ bó ti ń rí dà ó dájú káwọn èèyàn máa wò lọ. Nítorí àsìkò tá a fi sórí YouTube sí ni wípé bí irú ọjọ́ tó bọ́ sí lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n jọ ṣe àwọn iṣẹ́ yìí ò ṣe dáadáa lóòótọ́. bẹ́ẹ̀ni torí àsìkò ọdún ni àwọn èèyàn wà ń ta táwọn èèyàn ń ṣe fàájì ọdún ní máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ irú ìjọ tí ó dàbí pé irú ìjọ tí tèmi nìkan náà jáde ó láwọn bọ́ọ̀lù kan aláfẹsẹ̀gbá tó tẹ̀léra wọn táwọn èèyàn ń sọ pé kí n má ti sọ bẹ́ẹ̀ pé torí àwọn èèyàn ó lọ wo bọ́ọ̀lù àwọn èèyàn ó ṣe báyìí àwọn èèyàn ó ṣàwo àmọ́ mo mọ̀ pé lẹ́yìn gbogbo orú nǹkan yìí ó ń kálukú bẹ̀rẹ̀ sí ní sọ fúnra wọn mo mọ̀ pé sí ayọ̀ lápadà gbọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ní ṣòwò ṣọ́ọ̀tì gbogbo ṣe ń jẹ́ Ọlọ́run ọba. àmì o ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká ṣòwò ṣọ́ọ̀tì o ní ṣòwò ṣọ́ọ̀tì lágbára Ọlọ́run. ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa wò bó ti ń rí da tí kò bá da àwa méjèèjì tájọ ṣe náà ni àdéhùn síta ká máa sọ fún yín wípé èmi ò kí ń ṣèyàn tó láìkì live video no I don't ó ní mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ẹsẹ̀ni tó nífẹ̀ẹ́ sí pé jẹ́ nǹkan máa bọ́ síta jà bẹ̀rẹ̀ sí ní sọ pé káwọn èèyàn máa rí wa jẹ́ tó máa wá sọ nǹkan kan pa nǹkan kan nǹkan tí gbogbo wa náà jọ mọ̀ ni àmọ́ ńgbà téèyàn bá ṣòwò èèyàn ṣàfẹ́ jèrè ní bó lèèyàn sì wá dákẹ́ tí ò ní sọ pa nǹkan tó fowó ara rẹ̀ sí ilé ìwọ̀n ó ṣègbéraga àwọn èèyàn wa náà sì rí Ọlọ́run ẹ ti sọ èmi máa kà kún o àmọ́ ẹ̀yin ti sọ pé ẹ̀yin kà kún èmi máa kà kún gbogbo wa àjọ wà fúnra wa láti ran ara wa lọ́wọ́ ni mo máa sọ fọ́pọ̀lọpọ̀ èèyàn pé Instagram tá à ń wò tí gbogbo wa bẹ̀rẹ̀ sí ní gbé pọ́n n tó wà fún náà ni pé ṣàánú mi kémi náà ṣàánú rẹ bá ń fi tèmi kémi náà bọ́ fi tiẹ̀ sí gbogbo kinní òun ó sì jọ ranra wọn lọ́wọ́ àbí òye yín ìdí tèmi fi mọ́ kàkún nù ńgbà tèmi bá ràn ọ́ lọ́wọ́ láti bọ̀ sí tiẹ̀ tó bá wá tásìkò tó yẹ kí wọ́n náà bá mi ṣe tó olóòlé bá mi ṣe ń mọ́ dùn mí torí pé kò sẹ́ni tí ó jẹ èèyàn ẹlẹ́ran ara ní gbogbo wa àbí òye yín báwọn èèyàn ẹlẹ́ran ara ní gbogbo wa ìyá wa á tún padà sọ́dọ̀ bó ti ń rí ó tójọ́ mẹ́ta tá a ti ṣètò yìí ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ lú tẹ́ ti wá ẹ jẹ́ káwọn èèyàn gbádùn yín díẹ̀. ọmọ bíbí ìlú Kwara ni mí ní Àránọ̀rin wà ní tòsí Òmù Àrán. ọmọ bíbí ìlú Kwara ní yín l'Àránọ̀rin ìyá wa ṣé ẹ mọ oríkì ìlú yín rárá àbẹ́ ẹ̀ lóríkì l'Àránọ̀rin ìyá wa mo béèrè ni. olóòtú ẹ máa tẹ o jẹ mọ pé kùdìẹ kan ti lọ. mo mọ ẹ̀yin náà ẹ mọ síbẹ̀ sí i mo kàn béèrè. olóòtú ẹ jẹ́ kó rí yín pé o. ẹ má bínú. olóòtú mo fẹ́ respect yín o. ó dà ẹ ṣeun èmi náà ti rí ẹ má jẹ́ n kọjá àyè mi ṣé ẹ mọ oríkì ìlú yín. ó yẹ kí n mọ̀
mi kò mọ̀ tán ni bọ̀. ṣe mọ̀ dí ìyá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ tán bí sílùú òyìnbó ṣe mọ̀ pé bí ìlú ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ kọ́ ọmọ wọn wálé, àwọn ọmọ gan náà ò fẹ́ wá. Wọ́n sì mọ̀ pé ọmọ àárọ̀ ọ̀rin ni mí, àmọ́ wọn mọ nǹkan kan tí ń jẹ́ pé oríkì ìlú ìrè. Lórí ètò tá à ń ṣe yìí, gbogbo ìgbà tí mò ń ṣe léraléra, àwọn nǹkan tí mò ń gbọ́ bí a ṣe ń sọ̀rọ̀ sinimá lẹ́ẹ̀kan, àwọn nǹkan tí mò ń gbọ́ padà inú mi sì ń dùn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ, ọ̀pọ̀lọpọ̀ bàbá, ọ̀pọ̀lọpọ̀ ìyá ló ti mọ̀ pé oríkì ìlú mi rèé, wọ́n ṣe ń sọ ń bí rèé, wọ́n ṣe ń ṣe ń lù wá rèé. Ìdí tá a fi ń sọ nù. Ẹ kàn bá wa sọ bíi mélòó tẹ́ ẹ bá mọ̀ lórí àárọ̀ ọ̀rìn. Ẹ má bẹ̀nu, èèyàn kan béèrè ọmọ amúkéṣẹwà ike tìyàkọ ike tẹ̀yẹ ni ọmọ àgbà ogun mi ò mọ̀ tán, mo ti kọ́lẹ̀ mi mọ̀ pé máa béèrè, má ti lọ kà sórí. Ẹ ti kà sórí, ẹ káre. Ṣó láwọn ìṣẹ̀ṣe kan tẹ́ ẹ mọ̀ bóyá wọ́n ṣe ń lù yín? Àwọn kan ti sọ pé lọ́nà àti jẹ́ káwọn èèyàn tún lè wo bó ti ń rí òun náà ni ká sọ̀rọ̀ polówó rẹ̀, ká fi sórí gbogbo ẹ̀ náà láti ṣe tá a tún ṣe, ó wà bẹ́ẹ̀, ó wà lórí gbogbo kíní wa. Ẹ máa gbọ́ olótù bí látọ̀dọ̀ mi ká ní mo ní àwọn olólùfẹ́ àbí àwọn olólùfẹ́ mi wọ́n ní wọ́n wà níbi àbí mílíọ̀nù kan àti mẹ́rin, ẹ̀yin ní mílíọ̀nù kan àti bíi mẹ́fà. Ó jẹ́ wípé àwa méjèèjì a ní bíi mílíọ̀nù mẹ́ta papọ̀. kéèyàn mílíọ̀nù méjì gan wò ó. Kí ìdajì àwọn èèyàn tó jẹ́ tẹ̀ ń sọ fún wa lójoojúmọ́ pé ẹ nífẹ̀ẹ́ wa lásán, ó yẹ ká tọ́jú ara wa gangan ta. Ẹ káre, Ọlọ́run ọba ń gbọ́, òótọ́ ọ̀rọ̀ lẹ sọ. Ẹ gbàgbé àwọn èèyàn títí wa, ká ní pé ìgbà míì orogún òwò náà máa ń wà. Bẹ́ẹ̀ni. Ẹlòmíì kò ṣe gbogbo èèyàn tí ẹjọ́ ń rìn náà ló fẹ́ kó ga. àwọn ọ̀fẹ́ náà ló dénú bó ṣe rí nù. Àwọn èèyàn ti sọ hàn nílẹ̀ kan náà. Èèyàn ní gbogbo wa, a níbi tá a dá sí, a níbi tá a kù díẹ̀ káàtó sí. Àmọ́ ṣá, àwọn tí wọ́n ń sọ wípé tí wọ́n ń tẹ̀lé mi nítorí pé èmi mọ̀ pé ìdajì àwọn èèyàn tó jẹ́ olólùfẹ́ mi kò kí ń ṣe nítorí nǹkan kan ló ṣe ń tẹ̀lé mi, nítorí iṣẹ́ yìí ni. Àwọn kan ti ń béèrè pé kí ni orúkọ yín gangan lórí Instagram, wọ́n sì á débẹ̀ náà, bọ̀ bóyá kẹ́ ẹ tún sọ fún wọn. Àwọn kan fẹ́ tẹ̀lé yín, àwọn kan fẹ́ lọ wò ó. Èmi náà ní Biola Bayo. Àwọn kan ti ń béèrè, mo ti ń rìn. Ẹ jẹ́ kí n sọ. Ẹ̀yin tẹ̀ ń béèrè àkọlé bó ti ń rí ni, òun làwọn kan ti ń bá wa fi sí òun bó ti ń rí làkọlé eré tà ń sọ̀rọ̀. Nǹkan tí mò ń sọ lọ olótù, nígbà tí àwọn èèyàn tí mo wá mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ tó ń tẹ̀lé mi lórí péjì mi kò kí ń ṣe nítorí wípé mo ní ọyàn tí mo fẹ́ tà fún wọn àbí mo ní ìdí tí mo ń tà fún wọn. Kò ń ṣe nítorí pé mò ń gbẹ́jọ́ ẹlẹ́jọ́ wá bá yín. Kò kí ń ṣe nítorí wípé ẹ ń gbọ́ oríṣiríṣi àṣìṣe nípa mi lẹ ṣe ń tẹ̀lé mi. Ẹ ń tẹ̀lé mi díẹ̀díẹ̀. Tẹ́ bá woṣẹ́ mi níbí, ẹ woṣẹ́ mi lọ́hùn, ẹ woṣẹ́ mi níbí, ìdí tẹ́ ṣe ń tẹ̀lé mi nìyẹn. Tẹ́ bá wá ń tẹ̀lé mi nítorí wípé ẹ nífẹ̀ẹ́ mi, ẹ nífẹ̀ẹ́ nǹkan tí mo ṣe, kí ló wá ní tó jẹ́ wípé mo máa ṣe nǹkan tí mò ń ṣe tẹ́ fi ń torí ẹ̀ tẹ̀lé mi yẹn? Tẹ́ wá ní bá mi rà. Ẹ wá ní wò ó. Ẹ káre ìyá. Mi ò ní nǹkan míì tí mò ń ṣe. Mò ń tajà. Mo ní page Everything Royal and Accessories tí mo ti ń tajà. Mo dẹ̀ ń ṣe fíìmù ni mò ń ṣe láti bí 20 ọdún tí mi ò ṣe nǹkan kan. Tó bá jẹ́ pé iṣẹ́ tí mò ń ṣe nìyẹn kan tẹ́ fi mọ̀ mí mọ̀, tẹ́ mọ̀ mọ́ mi nìyẹn. Ó yẹ kẹ́ tó bá mi rajà láì lọ pe èèyàn kankan, láì gbọ́jà mi lọ sórí NTA Channel 10 wípé kí wọ́n bá mi sọ fún yín. Tẹ̀dẹ̀ ń rí mi lójoojúmọ́, ó yẹ kẹ́yìn fúnra yín tó bá mi rajà. Ẹ ṣeun ìyá wa. Inú mi dùn sí pé ọ̀pọ̀lọpọ̀ tó wà hàn yín, òǹkálukú náà ti gbọ́. Àwọn èèyàn sì tún sọ fúnra wọn náà láti wò pé òótọ́ sà ní nǹkan táwọn ará bí ń sọ.
nínú àìsáyé hàn ẹ jẹ́ ká gbà pé ọdún ti kọjá náà ìsìn àwọn èèyàn ò lọ lè wò ó àwa náà ò sì ní dákẹ́ tó rán níṣu àtẹnumọ́rọ̀ kì í jóná kò sì jẹun gbádùn òun lobìnrin ń gbà fún nígbà tá a bá jẹ́ kẹ́ ẹ sinmi ẹ fúnra ara yín mọ̀ pé ó dáa ẹ jẹ́ ń lọ lè wò ẹ wàá padà wá fún wa lábọ̀ pé kálá mọ̀ ní bá ti lọ wò ó mi ò mọ̀ pé nǹkan tó kọ̀yàn lẹ́kọ̀ọ́ báyìí ni ẹ má jẹ́ kó dàbí páwa náà tiẹ̀ wá jókòó àwa wò pé wó nígbà táwọn èèyàn owó sinimá gidi ẹ jẹ́ káwa náà ṣe tí ò tiẹ̀ wá gidi bẹ́ẹ̀ ni ẹ má jà ronú irú rẹ̀. a máa wà ó máa ń dùnyàn lọ́kàn ẹ̀dùn ọkàn kò sí bí ò ṣe ní jẹ́ dùn ọkàn fún èèyàn ó máa ń jẹ́ kíyàn wà discouraged. bẹ́ẹ̀ ni kò sí bí ò ṣe ní jẹ́ dùn ọkàn fún èèyàn. owó tó ti fi sí gbogbo akitiyan torí wípé àwa náà lè ṣe àwọn wùrùwùrù èyí tí kò dá tó nǹkan tá à ń ṣe tí kò lè ní ná wa ní wàhálà púpọ̀. bẹ́ẹ̀ ni mo ń sọ fáwọn èèyàn lánàá mo ní ǹjẹ́ mọ nǹkan tá a máa ń ṣe wàhálà tá a máa ń ṣe ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ wàhálà tá a máa ń ṣe tá a bá ń ṣiṣẹ́ lọ́wọ́ wàhálà tá a máa ń ṣe tá a bá parí iṣẹ́ tán kó tó wá di wípé àwa gbé jáde fún yín láti wò ìjẹ́ àwọn èèyàn sì máa ń mọ̀ rárá. àwọn kan láwọn ń wò lọ́wọ́ báyìí náà ẹ ṣeun ẹ káre ẹ ṣeun ẹ padà fún wa níròyìn pó dùn ẹ ṣeun ẹ dákun bá wa sọkọ rẹ yín tí ẹ bá kọ rẹ nínà tó wò sọkọ tí rẹ kò bá da ẹ kọ sórí bóyá kẹ kọ àlẹ́ mi sórí. tiẹ̀ ti sọ́lẹ̀ kan náà ẹ padà wá sórí Instagram mi kẹ́ ẹ jẹ́ mọ̀ pé sinimá tẹ́ ẹ sọ fún wa àní òdùn torí mo lè fọwọ́ rẹ̀ sọ̀yà ń gbogbo ọ̀nà pé sinimá tó dáa tó sì kọ́yàn lẹ́kọ̀ọ́ ni àbí òye yín báwọn ẹ ṣeun ìyá wa ẹ ti sọ ìtẹ̀ ti wálẹ̀ kan ẹ jẹ́ kí n tún béèrè kan só lóúnjẹ kan tá máa jẹ nílùú yín tó dún bá tẹ̀ fún mi náà mọ̀. iyán àti ilá ló máa ń jẹ jù lọ́dọ̀ wa. iyán àti ilá náà máa jẹ jù lọ́dọ̀ yín ẹ káre. ilá ìyá wa kí lorúkọ eléyìí tó máa ń dàbí ẹ̀gúsí yẹn. ìlàsà. kí lẹ pé. ìlàsà. kò ń ṣe ìlàsà. ìwọ ní dàbí ẹ̀gúsí. ó máa ń dàbí the title of the movie is bó ti ń rí lórúkọ fíìmù bó ti ń rí ẹ ṣeun. ṣẹ̀rí wọ́n ní pé ìyàwó àwọn recommend ẹ̀ lọ́jọ́ ní 4 days ago. sinimá gidi ni. ìṣápá. ìwọ ní ìṣápá tòrò mọ́yán ẹ bá ti sọ pé nǹkan tá a máa fi ṣe ẹran. ìṣápá lorúkọ kìíní yẹn ìṣápá wọ́n máa ń jẹ ìṣápá àti. a máa fi ń ṣẹran tí ò bá ti ṣẹran wọ́n máa fi ń ṣẹran. bẹ́ẹ̀ni bọ́tọ́ bá lọ ṣé tó bá lọ ló máa ń dàbí ẹ̀gúsí yẹn. tó bá lọ ló máa dàbí ẹ̀gúsí tó bá tí ì lọ tí wọ́n bá ìṣápá gangan ó ní bí ó sì máa ń rí. tó bá dì í ókè ó máa ń ṣe tó máa ń dì bí ẹ̀gúsí. ẹ mọ̀ tá a bá di ẹ̀gúsí tí ẹ̀gúsí ò bá túká ó dàbí bó ṣe máa ń jẹ́ ní ẹ̀ so wọ́n máa ń jẹ́ bí bóyá bí olú or something ó máa ń dàbí mushroom I think so. ó dàbẹ̀ tí wọ́n máa ń jẹ́ yẹn ní ọ̀dọ̀ wa àìbọ̀ ọkà àmàlà àti ewédú náà but majorly iyán gangan ló jẹ́ ọ̀dọ̀ wa. ẹ ṣeun ìyá wa ṣe kí lẹ rí sọ̀rọ̀ àwọn tó ń sọ pé káwọn ọmọ mọ̀ sọ Yorùbá nù lé káwọn ọmọ mọ̀ sọ Yorùbá níbi táwọn bá ti wà ṣe lè sọ nǹkan kan nípa arú rẹ̀ kẹ́ tó bá wa dá sọ̀rọ̀ bàbá wa tá a mú wá. ẹni tó Yorùbá ní ẹni tó sọ lẹ́nu ó ṣàpòyàkọ ni o. ó ṣàpòyàkọ ẹ ṣeun. ó ń yà mí lẹ́nu nítorí wípé àárín ọ̀dọ̀ wa ní orílẹ̀-èdè wa ní nǹkan bẹ́ẹ̀ yẹn pọ̀ sí jù. tẹ́ bá lọ sókè òkun àwọn èèyàn tó wà ń bẹ àwọn elédè wa tó wà ń bẹ ọ̀pọ̀lọpọ̀ nù wọn àwọn ọmọ wọn èdè wa ló máa fi kí yín bí wọn ò tiẹ̀ gbọ́ púpọ̀ tó máa ti ń wọlé ẹ̀ka sánmà ẹ̀ka rọmà ẹ̀ka ni wọ́n ṣe ní ọ̀pọ̀lọpọ̀ wọn tó kọ́ àwọn ọmọ wọn bẹ́ẹ̀ máa ń ṣe àmọ́ àwa tá a wà níbí ìbàyí gangan la máa ń sábà sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn tí àwọn ọmọ wa bá lọ sílé iléèwé òyìnbó náà máa fi bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá wà láàárín àwọn ọ̀rẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ gbà òyìnbó ni wọ́n máa fi ń sọ̀rọ̀
kí ló wá dé tó jẹ́ wípé èdè tí a bá ń sọ sọ́mọ nínú ilé òun lọmọ máa ń gbọ́ jù. Tẹ́ bá ń bá ọmọdé sọ̀rọ̀ èdè mẹ́ta, ọmọ yẹn ó ní àǹfààní àti gbọ́ gbogbo èdè mẹ́tẹ̀ẹ̀ta yẹn, á dẹ̀ gbọ́ yékéyéké. Bẹ́ẹ̀ni, tí ó gbọ́ yékéyéké. Ẹ ṣeun. Kí wá ní ìdí tí a fi lè sọ sọ́mọ ká sọ òyìnbó wá sí, ká sọ èdè míì náà tá bá gbọ́ ká sọ sí. Màmá mi ọmọ Èkó ni wọ́n. Èkó ni gbogbo wa gbé dàgbà. Ó sì máa ń dùn mí wípé mi ò gbọ́ èdè wa. Èdè bàbá mi nìkan ló wá láti bẹ̀. Ẹ̀pẹ́ ni gbogbo fámílì mi tó kù ti wá. Èkó dẹ̀ ni gbogbo wa gbé dá. So ìgbà tá ń dàgbà, Ẹ̀pẹ́ la mọ̀ bí ìlú wa. Nítorí pé màmá mi, àwọn fámílì màmá mi ló tọ́ mi. Ìgbà tí mò ń dàgbà, títí dìsà àwọn èèyàn gan máa sọ pé ó tiẹ̀ kí n sọ pé ọmọ Èkó ni ẹ rárá. Mú ní tẹ́ bá bi mí pé ibo ni ìyá mi ti wá, màá sọ fún yín pé ibi tí ìyá mi ti wá. Bó tẹ́ bá níbo ni ìlú mi, ìlú òkè, àwọn olóòkè ni mí náà. Àmọ́ títí dìsìn ó máa ń dùn mí pé ká ní mo gbọ́. Bọ́ kò sí bí mo fẹ́ gbọ́ náà, kò ń ṣe pé bóyá gbé ìlú. Bàbá mi ò gbé pẹ̀lú bàbá mi. Àwọn gan o kò ń ṣe bẹ́ẹ̀ yẹn náà lọ gbọ́ tó. Àwọn ìyá mi ò dẹ̀ gbọ́. Èkó dẹ̀ ni èdè àwọn ìyá mi. Àmọ́ ó wù mí kó jẹ́ pé mo gbọ́. Imagine tó bá jẹ́ pé mo gbọ́, báwo ni mi ṣe ní fi kọ́ ọmọ mi. Ó ní lédè ọ̀rẹ́ wa kan ní Amẹ́ríkà. Ó máa ń fi agídí sọ Yorùbá tá à ń sọ yìí ni. Ọmọ Ìlàjẹ ni wọ́n. Ìlàjẹ náà fi kọ́ wọn. Ìlàjẹ nìkan ló máa ń sọ ń lé wọn. So èdè tó gbọ́ nìyẹn. Tó bá máa sọ Yorùbá, nǹkan tó fi kọ́ wọn nìyẹn. Bó nísìnyí ṣe bó lè sọ nọ́mà Yorùbá tá à ń sọ yìí. Bẹ́ẹ̀ni. Èmi ò mọ ìdí tí àwa èèyàn fi máa àwa òbí fi máa ń sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ wa. Ó ṣe wá láǹfààní púpọ̀ káwọn ọmọ wa gbọ́ ju èdè ẹyọkan ju méjì lọ ju bóyá ẹ fẹ́ bóyá ẹ kọ̀. Ẹ rán wọn lọ sílé ìwé tó dáa. Ọlọ́run á bo gbogbo aláṣìírí àìníṣẹ́rú ẹgbẹ́ wa. Àwọn ọmọ wa lọ sílé ìwé tó dáa. Òyìnbó náà máa kọ́ wọn bẹ́ẹ̀. Kí ló dé táwọn wálé? Àwọn ará kíní wá ní pé káwọn ọmọ yẹn máa sọ èdè wọn. Tó bá wà ní ilé ìjọsìn, bóyá ní church, ní mọ́ṣáláṣí, wọ́n á fi ní church, wọ́n á ní pé universal language ní kó fi kọ́ everybody àbí wọ́n á fi English kọ́. Èyí tẹ́ bá wọn lọ sí ilé kéwú, wọ́n á ní Arabic school ní because nǹkan tí kéwú fi àyè gbà nìyẹn. Arabic ló máa fi kọ́ wọn. Kí ló dé tó ṣe jẹ́ wípé Arabic nìkan ló fi ń kọ́ wọn? Nígbà tó máa fi Arabic yẹn kọ́ wọn nílé kéwú yẹn, ẹ̀yin nílé ẹ̀ tí wá nílé fi èdè títí yín kẹ́ fi kọ́ wọn nílé. Because wọn ò ní fi kọ́ wọn nílé kéwú, wọn ò dẹ̀ ní fi kọ́ wọn ní church. Bẹ́ẹ̀ni. Ibi tẹ́ ti lè fi kọ́ wọn náà nílé. Ilé yín náà lẹ ti lè fi kọ́ wọn. Olóòtú, wọ́n máa ti rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọn ò tẹ̀lú òyìnbó, wọn dé airport rí o tí wọn ò gbọ́ Yorùbá rárá. Ìyá wa ṣe rí ìyá wa tó wá sórí ètò lánàá, àwọn gan fúnra wọn sọ, tẹ́ bá pàdé àwọn ọmọbìnrin àbọ́mọkùnrin míì, ẹ wò pé o lè jẹ́ Yorùbá, ọmọ àlè Yorùbá ló jẹ́. Wọ́n lọ ìlú kankan rí, ìlú yìí náà ni. Èbó ọ̀hún ni bí lọ́pẹ́ rẹ̀. Àti ẹ̀ tí wá fẹ́ sọ gbogbo ẹ̀nù náà, àrántí ibi tá a ti wá mọ̀, kò sì síbà ṣe lè ṣe tó. Ìyá mi, Ọlọ́run ṣe ń kálukú wa náà ń jáde lọ sókè òkun dáadáa. A lè dàbí wọn. Kò sí nǹkan tá a lè mọ̀ sí tó. Wọ́n ti ẹ̀ ń gbọ́ gbogbo nǹkan tá à ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà. Níbo kí ló kàn wọ́n? Gbogbo èbó tẹ́ fẹ́ fún yín mọ́ òun náà, wọ́n mọ̀ òun náà pé kí ló tó wí. À ń gbọ́ pé kí lẹ wí. Ìlú wa yìí náà ni àwa Yorùbá ọ̀hún náà sì ní bá Haúsá méjì bá ríra wọn, wọ́n bẹ̀rẹ̀ Haúsá, inú wọn ó dùn. Haúsá ò fẹ́ lè fi nǹkan tọrọ fún kejì rẹ̀ pé sówó rí òpin gbà. Bẹ́ẹ̀ ni Yíbò náà. Tí ẹ bá pàdé Haúsá, tó bá kọ̀ sọ fún Haúsá pé àbókí náà wà ní. Ní nǹkan tí mo rọra sọ yìí. Ètò ẹ̀sọ́ ẹgbẹ́ inú tèmi gbọ́dọ̀ ní o. Wallahi ba zan siya dari biyar ba, sai dari shida ko sai dari hudu. Lẹ́sẹ̀kẹsẹ̀. Ole ni ni kawo kúdé. I'm telling you. Kò sí nǹkan kan kawo kúdé ló kàn. Ẹ kàn sọ elédè ẹ̀ lásán. Nítorí pé ẹ kàn sọ, tẹ́ bá ti sọ pé àbókí àwò pé gbogbo wa nǹkan kan náà ni. Ẹ kàn sọ fún pé bana so abun da kake cewa
ó ti tán, ó ti mọ̀ pé gbọ́ nìyẹn. ó ti mọ̀ pé gbọ́ ò fẹ́ nǹkan tí mò ń sọ, ó ti mọ̀ pé gbọ́ inú rẹ̀ ti dùn. Ó lè ní iye tí kò pé ó máa tà fún yín nítorí wípé ẹ sọ èdè. Àwọn títí wa tẹ́ bá sọ nígbà mi wá máa gbọ́ bẹ́ẹ̀ sọ Yorùbá tẹ́ ṣe mistake tẹ́ wá sọ English tẹ́ tàbọn lásán. Àwa náà rè. Àwọn gan náà àwọn ni wọ́n kọ́ fi àwa náà ni àwọn wọ́n kọ́ fi yín ṣe yẹ̀yẹ́. Bọ̀bọ̀ káàbọ̀ sórí ètò. Mo ti rí bọ̀bọ̀ arákùnrin kan náà sọ lẹ́ẹ̀kan, wọ́n nítorí tiwa làwọn ṣe kúrò lórí kinní àwọn olóṣèlú táwọn ṣe sáré wá páwọn gbọ́dọ̀ wá sórí prógráàmù. Ẹ káre ò bọ̀bọ̀ bò ní àsìkò akú ìlú òyìnbó. Ẹ káre ẹ̀yin ń jayé ìlú òyìnbó, àwa ń jayé bí lọ́wọ́ o. Ẹ káre bó tiẹ̀ jẹ́ pé ìyá wa náà ṣẹ̀ dé ni, àwọn náà ṣẹ̀ lọ wọ́n ṣẹ̀ sá dé ni. Àwọn ìta ò rí bí sáré fóòrùn. Ẹ̀yin dé tán lè mí lọ sà. Ìyá wa kò ń ṣe gbogbo nǹkan náà lẹ́mọ̀ tú síta o, àbí òye yín. Ẹ má bínú, mo kàn ní kí n sọ ni. Ọ̀dà ẹ káre. Inú mi dùn pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ yìí torí lọ́pọ̀ ọgbà ìyá mi dáadáa jẹjẹ́ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà bí nǹkan tí wọ́n máa ń sọ fún mi lórí YouTube tèmi tí wọ́n sì máa ń sọ. Abíọ́dún Ìtẹ̀lẹ̀ Ìtẹ̀lẹ̀ ìzé ẹ̀ mo ṣàrí kọ́mẹ́ǹtì yẹn kan. Òun náà ni mò ń sọ pé bọ̀bọ̀ ẹ káre ẹ kú ayé London o. Ẹ kú London o. Ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé ẹ bá wa mú kúlíkúlí bọ̀ o. Èwo làbúrò ẹ bá wa kúlíkúlí kí láti Queen ilé of ìbò. England o. Ó dáa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n máa ń sọ pé àwọn eléré orí ìtàgé apẹ̀lẹ́ni tó ń dá nǹkan tó pọ̀ lẹ̀. Mo sì sọ fáwọn èèyàn pé inú ilé la ti kẹ̀sọ́ ròde. Tẹ́ ẹ bá tọ́mọ lọ́nà tó yẹ kẹ́ ẹ gbà tọ́mọ, ẹ mọ̀ wípé díẹ̀ ní tàlàbà nù bèjì ní nǹkan táwọn ọmọ ń gbọ́ àti nǹkan táwọn ọmọ ń wò. Tàbí òye yín bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí, mo mọ nǹkan tó dáa, mo mọ nǹkan tí ò dáa. Nǹkan kan náà lẹ́yìn náà máa ṣe. A gbọ́dọ̀ sọ pé torí pa wá ń ṣiṣẹ́ ọ̀hún ayé wa da yóò làjú láwa máa wá fọwọ́ òsì júwèé lé bàbá wa láwa ní kí káwọn ọmọ máa ṣe kán máa ṣèwà tí ò dáa àbí káwa gan máa sọ àwọn ọ̀rọ̀ àlùfàǹsá sáwọn èèyàn. Àbí òye yín Ọlọ́run ọba yóò túbọ̀ wọnú gbogbo wa àtàwọn òbí kọ̀ọ̀kan. Wọ́n jẹ́ wọ́n mọ̀ wípé yóò báyìí ṣe nǹkan téèyàn lè fọwọ́ rọ́ nù. Bẹ́ẹ̀ bá kọ̀ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ gbà yóò báyìí kò sí nǹkan tá a lè sọ pé ẹjẹ́ akànkọ́ sẹ́yìn. Bí bẹ́ẹ̀ kọ́ àtàwùsà àti Ìgbò wọ́n padà fi wá ṣe yẹ̀yẹ́ gbẹ̀yìn ni. Àmọ́ mo mọ̀ pé kò ní ṣẹlẹ̀ lọ́làárù gbogbo wa yìí torí àwọn ń ṣèdè tiwọn dáadáa. Bẹ́ẹ̀ dé Brazil wọ́n ń ṣèdè wọn dáadáa, bẹ́ẹ̀ dé China, bẹ́ẹ̀ dáwọn India. Àwọn sinimá àwọn India wà tí wọ́n ní sọ Yorùbá tó jẹ́ pé wọ́n tún wẹ́ni tí ò bá wọn tú ni. Òun làwọn èèyàn wó jókòó tí wọ́n mọ̀ wò wọ́n sì mọ̀ bú Yorùbá. Àní lọ́wọ́ ìyá wa dáadáa agbọ́lájù wọ́n ìjímèrè ẹ káàbọ̀ sí àyín, ẹ káàbọ̀ ẹ káre. Ìyá wa dáadáa ẹ jẹ́ ká jọ lọ sínú èyí táwọn máa ń bá àwọn èèyàn dá sí, táwọn èèyàn máa ń bá wa dá sí, tá a sì fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Lábẹ́ ká tó lọ ẹ̀yin èèyàn Thank you so much Luxury by Yinka. Ẹ ṣé gan ni ma. Thank you. God bless you. Ẹ ṣé gan. Ẹ ṣeun. Bó ti rí mo ti rí pé wọ́n ti bá wa kọ́ orí àpáta náà ló wà. Wọ́n kọ́ seriously. Mo ti rí pọ́n tí ń kọ́. Ẹ ṣeun Ọlọ́run ó pọ́n yín lé lágbára Ọlọ́run ẹ̀ ní ṣòwò sọ́ọ̀tì. Ẹ ṣeun. Arákùnrin tó mọ́rọ̀ wọn wá yìí, arákùnrin yìí ó dàbí pé ẹ gbọ́ tí mo sọ lẹ́ẹ̀kan àbí? Èwo lẹ sọ? Àbí kí n tún sọ fún yín? Ẹ tún sọ sí. Ọ̀rọ̀ tí arákùnrin yìí mú wá tí bàbá wa mú wá òun ni pé bàbá wa tán mọ́rọ̀ ara wọn wá yìí, bàbá yìí níyàwó, wọ́n ní ìyá wọ́n sì ní bàbá. Kìí ṣe pé bẹ́ẹ̀ náà ni wọ́n jágbàlagbà. Ọjọ́ orí wọn náà ò tí ì jọjú tiwa lọ. Agbọ́lá ọlájù wọn ó ṣeun o bó ti ń rí ẹ bá wa wò. Hey my brother, thank you Agbọ́lá, thank you. Ẹ ṣeun. Bàbá yìí wá nípa àwọn wá lọ ilé ọdún pẹ̀lú ìyàwó àwọn. Nígbà táwọn ò délé ọdún pẹ̀lú ìyàwó àwọn, wọ́n bá ìyá wọn, wọ́n sì bá ìyàwó bàbá wọn. Wọ́n kí wọn, gbogbo wọn jọ sọdún. Nígbà tó sì dọ́wọ́ alálẹ́ ní fẹ́rẹ́fẹ́, bàbá yìí bá sọ pé àwọn fẹ́ lọ sí fàájì pẹ̀lú ọ̀rẹ́ àwọn, wọ́n ṣe jáde nù. Àṣé bí bàbá wọn ṣe jáde tán, àbí bàbá yìí ṣe jáde tán, ìyá wọn náà kò pẹ́ sígbà nìyá wọn jáde. Nígbà tí bàbá ò dé, bàbá tó bí bàbá yìí wọ́n ń bá ìyàwó wọn lájọṣepọ̀.
wọ́n ní ọ̀rọ̀ yìí kàn wọ́n kú àwọn fẹ́ yọ àdá bíi káwọn pa àwọn méjèèjì níbo làwọn já sí àbí kìí ṣe bàbá àwọn làwọn ń rí ni àmọ́ ọlọ́run ọba pẹ̀tù sáwọn nú àwọn ò mọbi táwọn ti rí sùúrù àwọn wá bínú jáde jíjáde tí wọ́n bínú jáde wọ́n sọ fún ìyá wọn pé nǹkan kan ṣẹlẹ̀ bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n wá bínú lọlé wọn ìyàwó wọn náà tẹ̀lé wọn wọ́n wá kẹ́rù ìyàwó wọn dà síta ìfẹ́ rí ọmọ o wọ́n wá gbọ́mọ wọn wọ́n wá láwọn pinnu páwọn ò ní bá bàbá àwọn sọ̀rọ̀ mọ́ nílé ajé táwọn ò fi kú o bàbá wọn wá pè wọ́n ọ̀rọ̀ ń bẹ nísàlẹ̀ odò lódò okùn ìsàlẹ̀ mi tí mo fẹ́ sọ fún ọ jẹ́ ń rí ọ àwọn fẹ́ lọ gbọ́rọ̀ burúkú tí ń bẹ ń gbòòrò ẹnu tán fẹ́ sọ nígbà tí bàbá ó sọ̀rọ̀ bàbá ní nǹkan táwọn fi pamọ́ fún ọ tẹ́lẹ̀ arábìnrin tó fẹ́ yìí àwọn ti fẹ́ rí àwọn wá ń wo bàbá àwọn bíi ṣé nǹkan ò mọ ṣe yín ẹ fẹ́ rí ngbà mo wálé kí ló dé tẹ̀ sọ fún mi pé kí n mọ̀ fẹ́ wọ́n wá ní bàbá àwọn sọ pé oyún wà nínú rẹ̀ nígbà tí ó mú wálé àwọn ò sì fẹ́ tú yìgì àwọn wá wò ó pé ẹ tí ì tú yìgì báyìí náà àwọn ò sọ nǹkan kan àwọn wá bínú kò wájú bàbá àwọn èyí ló wá jẹ́ káwọn fúnra wọn wá wò ó pé ó dáa o olùdarí eré bó ti ń rí tà ń sọ rẹ̀ yìí olùdarí eré yìí wọ́n bẹ́ hàn yín àyùbá wà hàn yín àyùbá ẹ káre o àyùbá ẹ kú sódùn ọjọ́ kẹ mẹ́ta kúṣẹ́ o ẹ kú iṣẹ́ ọpọlọ àwọn èèyàn nífẹ̀ẹ́ bó ti ń rí gan ni ẹ ṣe gan àwọn ni náà sá darí eré tà ń sọ̀rọ̀ nípa èyí ẹ ṣeun tó láàrin èmi àti yín bàbá ìwà bínú kò wájú bàbá rẹ̀ wọ́n wá ní àwọn ò ní bá bàbá àwọn sọ̀rọ̀ mọ́ táwọn ò fi síwájú táwọn ò fi wọlé èèpẹ̀ lọ ńlọ́wọ́ àwọn wá rántí pé aṣáàmọ́ tiẹ̀ ṣe Yorùbá lédè wa náà fi wá kàn sí mi mo wá wò pé ó dájẹ́ ní tìtorí wọn jẹ́ àbẹ̀rẹ̀ kínní ìpadà kí ni ká ti pè é ẹ jẹ́ àdátasaran fàṣàrán èwúyé wo lẹ́yìn wò sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ ọlọ́gbọ́n wo lẹ wò pé ọ̀rọ̀ àmọ̀ràn wo lẹ wò pé ẹ lè sọ tá a lè bùn bàbá yìí gbọ́ Ọlọ́run ti bá wa fún wọn ń sùúrù pé wọn àti ẹ̀ sí nǹkan tí ò yẹ wọn ó ṣe ná ètò ẹ̀ bá ń lẹ̀ nu ẹ bá wa dá sílẹ̀ ń díẹ̀. Yorùbá náà ló sọ pé èmi kínkín létí àwọn gbègìrì bí ojú bá kúrò níbẹ̀ ọkàn ò ní kúrò ńbẹ̀ alákọ̀ọ́kọ́ kí ìyàwó yẹn kọ́kọ́ gbà pé ìgbéyàwó yẹn ti pinnu Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí mi o àmọ́ tó bá jẹ́ pé mi ni mi ì tiẹ̀ ní wulẹ̀ bẹ̀bẹ̀ rárá ó easy ó rọrùn fóbìnrin láti dáríjì ọkùnrin tó ṣàgbèrè ju ọkùnrin lọ. ó rọrùn fóbìnrin láti forí jọ ọkùnrin. ó sì rọrùn Ọlọ́run sì fi rọ̀ wá lọ́rùn. èyí tọ́nú ọkùnrin títí lọ́tà yóò fi parẹ́. lọ́dọ̀ ara ta ni o ká má wàá sọ pé obìnrin ká má sọ pé ara lé bàbá títí ẹ̀ gangan kó má di pọ́jọ́ kan ó kàn máa yàdá ó máa bẹ lórí òun fúnra rẹ̀ máa wá lọ ṣẹ̀wọ̀n. báwo ló ṣe fẹ́ sún ilé yẹn gan? kò sí tó bá jẹ́ pé mi tiẹ̀ níbẹ̀ èèyàn rárá kó ya máa bá ti tiẹ̀ lọ. alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé bàbá yẹn fi oògùn bá ṣe nǹkan ni ṣán fògùn sẹ́nu bá sọ̀rọ̀ ni. bàbá wa tán mọ̀rọ̀ wá yìí wọn ò tiẹ̀ sọ nǹkan kan tó jọ ń pa oògùn o torí pé bàbá wọn gan sọ wọn ní bàbá àwọn sọ bíi pé nǹkan táwọn ṣe nǹkan tí ò sí nǹkan kan ń bẹ̀ ní pẹ́ni táwọn ti fẹ́ rí ni eléyìí tó túmọ̀ sí pé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ń ṣe nǹkan tó bá fi lè jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni kí ìyàwó yẹn kó máa lọ àmọ́ ọmọ àti bàbá tó bá pẹ́ bó bá yá wọléwọ̀de ni wọn ò ní jọ ṣe ọmọ ẹ̀ náà sì ni kò ní yórúkọ ẹ̀ padà àti wípé àwa èèyàn a máa wá mú wọn a máa wá lọ bẹ̀ a máa ní pé nǹkan tí àgbà ń fọmọdé ṣe náà ni wọ́n fi ń rẹ́ ọmọdé jẹ ni kó má bínú. bí ò bá dẹ̀ dáríjì ó tún wà lọ́rọ̀ ẹ̀ nítorí wípé tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ni wọ́n bọ́ ṣe wà yẹn. ẹ ṣeun àyùbá ẹ ṣeun mò ń gbọ́rọ̀ yín ìyá wa. tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ni wọ́n bọ́ ṣe wà yẹn. báwo ni mo ṣe fẹ́ sọ
gbogbo àkórí kìrìsìtẹ́nì pátápátá ìdáríjì ló wà lórí. Kò sí bí ẹ̀ṣẹ̀ náà ṣe lè tó bá jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ ni ẹ́ wàá má dáríjì. Ìdáríjì inú ìdáríjì ni Jésù ti wá fún wa. Tí kò bá sí ìdáríjì ẹ̀ṣẹ̀. Ìdáríjì lẹ́yìn ń wò. Jésù and nǹkan tí Jésù náà wá ṣe fún wa nìyẹn. Wọ́n wá bi Jésù léèrè láyé ìgbà yẹn. Wọ́n ní wípé ìkan nínú àwọn Júù lọ́ba. Wọ́n ní òun sọ pé kó dáríjìyàn, kán dáríjìyàn, kán dáríjìyàn. Ẹ̀ẹ̀mélòó lèèyàn lè ṣẹ̀mí kí n tó dáríjì. Kí n tó dáríjì. Jésù wá sọ pé òun ò sọ iye fún yín àmọ́ tí mo bá máa sọ iye fún yín bóyá kẹ́ ẹ lọ ka 70. Tí ò ṣeé kà. Times 7 lọ́jọ́ kan. Lọ́jọ́ bó lèyìn ó ṣe wá ṣẹ̀yàn débi tẹ́sẹ̀ wọn. Màá máa ka that's 490 so lọ́jọ́ kan màá ka èèyàn ṣe lè ká yé ẹ̀ṣẹ̀ èèyàn kan ní 100 times in a day. Kò ṣeé ṣe. Kò wá so bó ṣe rí nìyẹn.